Tọ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ tún kú dédé àsìkò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ǹjẹ́ ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba adẹ́ẹ̀dá ṣẹ̀dá, ọba tó dá wa sí, ọba tó ní ká wà láyé, ká wà láàyè, ká tún wà láàyè wa. Ọpẹ́ olóore àdáàdá tán, amọ́pẹ́ wa wá o. Ǹjẹ́ mo ṣèbà gbogbo ajúnilọ, mo ṣèbà gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, mo ṣèbà ọmọdé o, mo ṣèbà àgbà. Ẹ jẹ́ kó yẹ mí, ẹ jẹ́ ojú mi ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ẹ jẹ́ ojú mi ṣe. Mo kí gbogbo ẹni tí yóò bá wo fọ́nrán yìí. Mo kí baálé ilé, mo kí ìyálé ilé, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kóyún inú, mo káṣẹ́ ẹ̀dí, mo kí ọba, mo kí ìjòyè, bẹ́ẹ̀ ni mo kí gbogbo orí adé gbogbo, mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ baálẹ̀, mo ní yóò yẹ yín, kò ní yẹ̀ lẹ̀. Gbogbo ẹ̀yin ọba wa pátápátá, mo ṣe ládùúà, mo wúre fún yín, ó tẹ̀ jẹ́ pé ọmọ sí bàbá ni, mo wúre fún yín. Mo ní adé á pẹ́ lórí o, bàtà á pẹ́ lẹ́sẹ̀, àṣẹ á pẹ́ lẹ́nu kọrin kése. Ẹṣin ọba á jẹ kó pẹ́, ìrùkẹ̀rẹ̀ ọba á dòkè ni. Bóyá àpèrè tẹ́ ẹ jókòó sí kò ní gbóná mọ́ yín, fún gbogbo yín tẹ́ ń ṣe dáadáa, tẹ́ ń wá bí ilẹ̀ kóòtù àjèrè, bí ó ṣe gòkè àgbà, bí ó ṣe ní bàjẹ́, bí ó ṣe ní dàrú. Tẹ́ ẹ bá wọn wojú ọ̀run yànyàn bíi pé ilẹ̀ ò ní súnmọ́, àbí kò sí ọba tó ṣẹ̀dá àwa tó fi yín ṣe ọba lé lórí. Yóò mọ ju yín ṣe. Fún gbogbo ẹni tó bá ń ṣèdàkejì, tó ń ṣe ohun tí ò dáa, tó ń rìnrìn àjò tí ó da ilẹ̀ kóòtù àjèrè rú, mo gbà á ládùúrà kí Elédùmarè ọba tó adẹ́ẹ̀dá ṣẹ̀dá, ohun tó tọ́ sírú ẹni bẹ́ẹ̀, ìdàkejì ire, kó bá wa ṣe fún wọn, kó sì mọ ṣẹ mọ́ wọn lára. Ọṣẹ ló ní kó ṣẹ mọ́ wọn lára, àfi bọ́n bá fọṣẹ wẹ̀ wọ́n gbà tán ti bí wọn. Kànkàn ló ní kó kàn wọ́n lára, àfi tí wọ́n bá fi kànkàn tán fi wẹ̀ wọ́n rí. Ní gbogbo ẹnikẹ́ni tó bá ń momi, tó ń mí èémí, tó ń fi atẹ́gùn tí Elédùmarè tó dá símú, nínú gbogbo wọn, èyí tó bá yẹ wọ́n nínú èpè àti ire, kí Elédùmarè kó mọ bá wa ṣe fún wọn. Nítorí pé gbogbo ohun tó pamọ́ lójú ọmọ ẹ̀dá èèyàn kedere ni níwájú Elédùmarè. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe pé a sọ pé a fà wọ́n lọ́lọ́run lọ́wọ́, rárá, àtayé yìí lóníkálukú ó ti jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe. Ayé ìjọ́un ni wọ́n sọ pé ẹ jẹ́ á fà wọ́n lé Elédùmarè lọ́wọ́, rárá o. Ayé ìsìn àtayé lóníkálukú ó ti mọ gbèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Tí ẹ bá wo àkọlé mi, ẹ rí i pé mo ní afífìlà pérín, ọjọ́ kan ló ní ìmọ̀. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀. Ọmọdé lèmi, kí lèmi mọ̀? Àmọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa ni, ọ̀rọ̀ àgbà ni. Mo sì fẹ́ràn kí n máa béèrè ìdí tí àgbà tán bá sọ̀rọ̀ pé kí ló dé, kí ló fa irú ọ̀rọ̀ yìí wáyé, kí ló dé tán ń lo irú gbólóhùn yìí, kí ni ìtumọ̀ ẹ̀, níbo la ti lè lò ó. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan ti ń lọ gbọ́nwọ́ngbọ́nwọ́n lórí afẹ́fẹ́ láti bí ijọ́ mélòó kan. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀, oríṣiríṣi la ti sọ, àbí bẹ́ẹ̀ kọ́? Pàápàá jùlọ láàárín àwọn ọba wa nílẹ̀ kóòtù àjèrè, àti àwọn kanranjọ́gbọ́n kan tó jẹ́ pé àwọn ni mò ń pàṣàmọ̀ ọ̀rọ̀ mọ́ pé afífìlà pérín, ọjọ́ kan ló ní ìmọ̀. Tí wọ́n láwọn ò ní gbọ́, àwọn ò ní gbà, àfi táwọn bá dalẹ̀ kóòtù àjèrè rú. Tó jẹ́ pé ibi tí gbogbo wa tá a ti fẹnu kò sí, tá a ti rò pé kò sí ogun, kò sọ́tẹ̀, pé nǹkan ni wá, gbogbo orúkọ tó wù ká jẹ́, tá à ń pera wa lọ́mọ Yorùbá, tínú gbogbo wa ń dùn. Tó jẹ́ pé gbogbo wa gbà pé ohun tó bá ti ń sabọ́yadé, gbogbo ọlọ́ya ló ń ṣe, tá a jọ ń kó bájú, tá à ń kó bá mu. À ń kó bájú, à ń kó bá mú. Ó tiẹ̀ jẹ́ pé ìtàn sọ fún wa pé wọ́n lẹ́nìkan gégùn fórúkọ yẹn. A sì bìkítà, a bẹ̀sùbẹ̀gbà, a ní a mọ̀ jẹ lọ náà ni. Ṣùgbọ́n nílẹ̀ tó mọ́ lénìí, ọ̀rọ̀ yẹn
ó ti di pé ó ń fẹ́ àpérò, ó ti di pé ó ń fẹ́ àjọ tó nírònú pé ẹ jẹ́ á yẹ orúkọ yẹn wò lóòótọ́ dáadáa. Ṣó ṣeé ṣe kó jẹ́ òun ló ń fa ìfàsẹ́yìn fún wa nípa ohun tán ná ó ṣẹlẹ̀ pẹ̀lú orúkọ yẹn ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ á yí i padà. Àti ọgbọ́n àgbọ́njù tán ló máa ń yọ ọlọ́gbọ́n lẹ́nu tó kó báwọn kan tán sọ̀rọ̀ jáde pé àwọn làwọn lorúkọ o, gbogbo àwa tó kù à ń yà jẹ ni. Fún ìdí èyí, gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú orúkọ yẹn o, àwọn làwọn máa jẹ́ alákòóso ẹ̀. Léléyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé ó dáa, kì í ṣe tìjà o, kì í ṣe tàsọ̀. A sì sọ pé ká má jẹ́ orúkọ yẹn mọ́. Ṣùgbọ́n tá a bá jẹ́ orúkọ yẹn, ẹ jẹ́ ká padà jọ ṣe kí ni? Ẹ jẹ́ a jọ jókòó ká jọ sọ pé ṣórúkọ gbogbo wa ni? Tó bá jẹ́ orúkọ gbogbo wa ni, ó yẹ jẹ́ a tọwọ́ bọ̀wé pé ìran kankan nínú wa, ẹ̀yà kankan nínú wa, ẹ̀hà kankan nínú wa kò lẹ́tọ̀ọ́ kò sì láṣẹ láti máa jẹ gàba lé orúkọ yẹn. Gbogbo wa la jọ ní. Ohun tí ò bá fi wá ní jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí olórúkọ máa gbórúkọ lọ, káwa wá orúkọ míì jẹ́. Aṣọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ò kọ́kọ́ gbọ́, ṣùgbọ́n nígbà tó yá ọ̀rọ̀ padà yé wọn nígbà táwọn náà wá rí i pé ohun tí àwọn ọmọ kéékèèké yìí sọ òótọ́ ọ̀rọ̀ ni. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí, ẹ má jẹ́ ó gbọ́n jù wá lọ. Ẹ rí i pé tẹ́ bá wò káàkiri nílẹ̀ tó mọ́ lénìí, bọ́pọ̀lọpọ̀ ó bá sọ̀rọ̀, bí wọ́n bá kíra wọn, bí wọ́n bá sọ̀rọ̀, kò sábà fẹ̀kàn sí ẹni tó sábà ń lo Yorùbá mọ́. Bí wọ́n bá tiẹ̀ lo Yorùbá, wọ́n ó fi sínú ọ̀rọ̀ sọ ni. Oníkálùkù ti ń sọ pé ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ kóòtù àjire, ẹ̀yin ọmọ káàárọ̀ àjire, ẹ̀yin ọmọ àjíbí. Oníkálùkù ti mú orúkọ oríṣiríṣi jáde léléyìí tó ń ṣàpẹẹrẹ pé ọ̀rọ̀ yẹn sì wà lẹ́gbẹ̀ẹ́ kan, ó sì máa nílò àpérò lọ́jọ́ iwájú nígbà tá a bá ṣe tán tára gbogbo wa bá balẹ̀, tó rárá ò tíì balẹ̀ báyìí. Ṣùgbọ́n àwọn afífìlàpérí tó jẹ́ pé ọjọ́ kan náà níyì mọ́, ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ pé ọjọ́ kan ṣoṣo táwọn ní láti níyì yẹn àwọn ti lò ó ti kọjá. Kò sì sáàyè mọ́, àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì, gẹ́gẹ́ bí àwọn bàbá wa àgbàlagbà, àwọn bàbá mọ́nímọ́ní bí wọ́n ṣe sọ tán fi kọ́ wa. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ wa jà ràìnràìn lórí ọ̀rọ̀ ó ṣe lọ́balọ́ba, kò ṣe lọ́balọ́ba. Èmi jáde mo sọ, mo jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀, tẹ́ bá ní wàhálà àwọn ọba yẹn ti pọ̀ jù, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, wọn tiẹ̀ jẹ́ á rí mú mí, ṣé nǹkan tó kàn nìyẹn? Mo ní ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, ẹ má jẹ́ á tigbá kan bọ̀kan nú. Ẹ jẹ́ á sòótọ́ ọ̀rọ̀. Wọ́n ní sàkátà pàrà báyìí làgbàlagbà síntọ́, bí tọ́ bá ti yí láyé jù, ó ti di kẹ̀lẹ̀bẹ̀. Gbogbo wa la mọ aláṣejù, gbogbo wa la mọ ibi tí ọ̀rọ̀ ti ń wá. Kó sì tó di pé ó débẹ̀, gbogbo wa la mọ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀, bó tiẹ̀ jẹ́ pé wèrè dìndìnrín akíndanidání ara ẹ̀ tó dá wàhálà yẹn lẹ̀ lénìí. Ó wà nínú ẹni tó fẹ́ mọ jáde lénìí pé òun lòun ń pẹ̀tù sááwọ̀, òun ò fẹ́ kí kinní kan dàrú ni, òun ṣe gbá òun ṣàwo, dìndìnrín ọwọ́ ara ẹ̀. Ẹni tó ti tẹ́ tí ò tíì mọ̀, tó ti fàtẹ́, ó ti fi tẹ́ẹ̀dì. Ó ti tẹ́ pátápátá, kò tíì mọ̀. Ó dọjọ́ alẹ́ kálábùradà ẹ̀ kó tó mọ̀ pé ẹrù lòún gbé dání, kò tíì mọ̀ báyìí, yóò sì padà mọ̀. Àmọ́ kò bá dáa tó bá lè ronú padà pìwàdà genuinely. Ìyẹn ò bá àwọn nǹkan míì tó dàbí pé tán bá wádìí ẹ̀ tó ṣeé ṣe kájere ẹ̀ ṣí mọ́ lórí o, ìyẹn ọ̀tọ̀. Torí tó bá lóhun tó ṣe tó jẹ́ ohun aburú, ohun tí ò dáa, tán bá wádìí ẹ̀ tájere ẹ̀ bá ṣí mọ́ lórí, tó lọ́wọ́ ń bẹ̀ tó lẹ́sẹ̀ ń bẹ̀, gbogbo ìwọ̀nba ibi tí ọ̀rọ̀ yẹn bá gbà kàn án, irú ìjìyà tó bá tọ́ sí irú ẹ̀ṣẹ̀ yòówù kó ṣẹ̀ nínú ọ̀rọ̀ yẹn, kò sígbà tí kò ní jìyà ẹ̀ṣẹ̀ lórí ìyẹn. Ìyẹn ọ̀tọ̀, ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n lórí eléyìí tó fẹnu dálẹ̀ tó sì ń jà ràìnràìn tí ò tíì tán ńlẹ̀, tójó náà ló wá ń lọ ló ń bọ̀ ló ń sọ pé àwọn èèyàn ń gbọ́rọ̀, àwọn ti sọ gbá kan, àwọn ti ṣe àwo. Lórí ìyẹn, ìjà ìfẹ́ là ń jà níbí yẹn.
ìjà àti pé tọ́ sọ́nà pé ohun tó ń ṣe yìí ó kàn ń pèrè lágbàlagbà ni, ó hùwà bí ẹni tó lọ́pọlọ lórí, bí ẹni tó gbọ́n, ó hùwà bí àgbàlagbà. Àwọn tó ń pè lọ́mọ kéékèèké yẹn gan, ohun tó ń ṣe àti ohun tó ń sọ, wọ́n gbọ́n jù ẹ lọ, orí wọn pé bámbám ju tiẹ̀ lọ. Wọ́n ní gbogbo ẹni tó bá gbọ́n tó lẹ́lòmíì ò gbọ́n mọ́, òun ni bàbá àgọ̀, òun ni bàbá àṣèrè, òun ni bàbá ọ̀sínwín, òun ni bàbá òmùgọ̀. Àwọn bàbá wa sì sọ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní ọmọdé gbọ́n, àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ṣùgbọ́n nígbà tí èèyàn wá jẹ́ ti ń sọ pé òun ò ní nǹkan kan tó fi bá Ifẹ̀ tán, so irú ẹni yẹn ó ṣeé ṣe kó má rọ́gbọ́n kọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ, nínú gbólóhùn tí mo pè tán yẹn. Nítorí pé tí ẹ̀mí ìkórìíra, ẹ̀mí ìgbéraga, ẹ̀mí àgàbàgebè tó bá ti wọnú èèyàn, èèyàn ò ríran rí nǹkan tó dáa. Ìwà téèyàn ó sì fi máa tẹ́, òun lèèyàn ó máa nasẹ̀ lé lórí, òun lèèyàn ó nawọ́ mú. Ìrìn àjò ẹ̀tẹ́ yẹn lèèyàn ó máa rìn gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ ọ̀rọ̀ tó jẹ́ pé wọn rò pé àwọn gan lè sọ sílùú Ọ̀yọ́ lórí wàhálà tí Akíndanidání dìndìnrín yẹn tó dá kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ ọ̀rọ̀ sílùú Ọ̀yọ́ tí ò dẹ̀ wù wọ́n. Irú àwa tá a sì dákẹ́ gan pé a fẹ́ sọ òkò sílùú Ọ̀yọ́, bí kò ṣe ká máa na àwọn aláìgbọràn ní pọ̀pá, ká máa dá wọn lóhùn nígbà tán bá sọ̀kò sórí òrùlé láti jẹ́ ó mọ iye wọn pé wọ́n lè jẹ́ lọ. Bọ́n bá rò pé àwọn lẹ́nu àbáwọn fẹ́ fagídí pọ̀ tiẹ̀, kán máa mọ̀ pé bí wọ́n bá dáná fún gbogbo ìlú ò lè yó. Àmọ́ tí gbogbo ìlú bá pawọ́pọ̀ dáná fún wọn, wọn lè jẹ́ o. Bẹ́ẹ̀ ni, wọn lè jẹ́. Fìrífìrí àpẹẹrẹ leléyìí tí wọ́n sì ń rí tí àwọn èèyàn ń sọ fún wọn lọ́wọ́lọ́wọ́. Fìrífìrí ẹ̀ ni. Àwọn èèyàn sì ń ronú, wọ́n sì ń káwọ́ pò, wọ́n ń súnra kì pé kí nǹkan má bàjẹ́, kí nǹkan má dàrú, àti pé ṣé nǹkan tó kan ilẹ̀ kóòtù àjíire kan ṣóun leléyìí. Òun ló ń fa táwọn èèyàn ń káwọ́ pò pé ẹ má jẹ́ á dá gbogbo ọ̀rọ̀ lẹ̀. Kò sí nǹkan kan tó wà lọ́wọ́ titi wọn tí wọ́n fẹ́ sọ mọ́ àbí tán fẹ́ gbé jáde. Gbogbo irọ́ tí wọ́n kọ kalẹ̀ sínú ìwé àti gbogbo nǹkan tán rò pé àwọn lè sọ, wọ́n ti kó gbogbo ẹ̀ jáde, wọ́n ti sọ. There's nothing else left. But tí ẹ bá mọ̀ lénìí, ẹ jẹ́ kémi máa sọ fún yín. There is a lot in the arsenal tí anybody ò tiẹ̀ tí ì fọwọ́ kàn, tí anybody ò tí ì sọ̀rọ̀ ńpa ẹ̀. Nítorí pé kò sẹ́ni tó wá ń di pé kó bàjẹ́, kó dàrú. Ó ṣeé ṣe àwọn kan ti lè máa fẹnu sọ lérèfé, kán máa re lórí. Ẹ mọ̀gbà tán bá sọ pé ẹyẹlé ló ń bá yín tàn, ẹ má jẹ́ kádìẹ bá yín tẹsẹ̀ bọ́. Tádìẹ bá padà bá yín tẹsẹ̀ bọ́ láti tàn, tán bá fẹ́ lójú tó bá le tán, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní ríbi kí ẹsẹ̀ sí o. Ojú á tì yín láti máa dárúkọ pé ìlú yẹn lẹ ti wá o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èébú, ọ̀pọ̀lọpọ̀ ẹbí, ọ̀pọ̀lọpọ̀ ìyà tọ́pọ̀lọpọ̀ wa ti jẹ lórí orúkọ tó pa wá pọ̀ tá a jọ ń jẹ́. Ẹ̀yin lẹ fà á, ṣùgbọ́n kò sẹ́ni tó complain nínú wa. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fa gbùrù, gbùrù máa padà fagbó. Wọ́n ní ẹdìyẹ tó bà lókùn ni, ara ò ní rọ okùn, ara ò sì ní rọ adìyẹ yẹn náà. Bẹ́ bá fa gbùrù, gbùrù máa padà fagbó. Gbùrù tí ó sì fagbó kì í ṣe lórí irọ́, kì í ṣe lórí àràbù, lórí òótọ́ ni. It will be the whole truth.
nothing but the truth. Tó dẹ̀ yẹ pé ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ bá fetí gbọ́ tán bá wá mọ̀ pé so gbogbo èèyàn tí wá ń sọ story yìí ó ti wá rí báyìí àbí báyìí ni wọ́n ṣe wá gbà sí ní like ẹ̀. Nígbẹ̀yìngbẹ́yín kò ní dùn máwa náà nú nítorí pé ó ń padà déwájú dẹjọ́ ó ń dẹ́yìn dasọ̀. Gbogbo ẹni tó rò pé àwọn mọ̀rọ̀ sọ àwọn ń ṣe gìràgìrà wọ́n lè padà wá mọ ẹ̀bi wọn lẹ́bi, wọ́n lè padà wá rí àṣìṣe wọn kán wá padà wá pé ó dáa a rí i pé ohun tá a ṣe ńbẹ̀ yẹn kò dáa. Ká wá sọ pọ́rọ̀ ti parí. Ọ̀rọ̀ àwọn bàbá wa tán máa wá fi ń bọ́ wa tán fi ń kọ́ wa wípé tá a bá tara lé ẹni lọ́pọ̀ àní ríra lọ́wọ́n mọ́ á wá come into take place. Á come into play then because ohun tá à ń sọ pé ẹ má jẹ́ a tira wa lọ bí ohun tí ó mú wa tá a fi gbẹ́nu lọbẹ̀ tá a máa sọ. Tá a bá ti lọ ṣèṣì tá a ti lọ sọ gbogbo orú ẹ̀ tá a ti lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Léléyìí tí ẹ̀yin rò pé ẹ̀yin ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ o bẹ́ẹ̀ ni torí gbogbo ẹni tó bá ti lè lanu ẹ̀ gbàgà tó lè máa sọ̀rọ̀ àbùkù pàápàá jùlọ tó jẹ́ pé bí irọ́ bí àràbù sí orírun tí gbogbo wa ti wá. Kí ló kù? Kí ló kù? Tó bá fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ ohun tí mo sọ lọ sórí ẹ̀rọ ayélujára kó lọ kọ nǹkan nípa àwọn ọba ilẹ̀ Yorùbá béèrè kó ṣe pé o fẹ́ ṣèwádìí wo nǹkan tó máa gbé wá fún ẹ. Lọ wo nǹkan tó máa gbé wá fún ẹ. Aburú tẹ́ ẹ bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo rándanràndan tẹ́ ẹ ń sọ ẹ rò pé ẹnìkan lẹ fẹ́ tàbùkù bá lẹ rò pé ẹ fẹ́ bú. Orírun tí gbogbo wa ti wá ibẹ̀ lẹ rò pé ẹ fẹ́ tàbùkù bá. Ṣùgbọ́n ẹ lọ wò ó ohun tẹ́ ẹ ń ṣe gan ó ń rọ́bìṣì ẹ̀yin gangan ó ń rọ́bìṣì ìran yín. In fact àbùkù tí ohun tẹ́ ẹ ń ṣe tó ta bá yín ó lágbára ó lékenkà ó pọ̀ ju eléyìí tó fi ta bá ẹ̀ńtẹ́ rò pé ẹ fẹ́ bàjẹ́ lọ tí tẹ́ńtẹ́ rò pé ẹ fẹ́ ṣe nǹkan sí. Google gan á jẹ́ ó yé yín pé ibẹ̀ yẹn lorírun yín ibẹ̀ yẹn dẹ̀ lórí yín. Fún ọ̀pọ̀lọpọ̀ tó bá dẹ̀ lóye ohun tó ń ṣẹlẹ̀ yìí bó bá ti lọ wo àwọn kinní yẹn tó bá mọ béèyàn ṣe ń ṣèwádìí nǹkan tó bá kó wọn mọ́ra wọn wàá ti mọ wúlẹ̀wúlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí wàá ti mọ ibi tó ń lọ wàá dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ tibẹ̀ jáde. Léléyìí tí ó tètè máa ṣe atọ́nà fún ẹ tí ó máa sọ fún ẹ pé àkókò tó kó tètè mọ ibi tó belong sí ibi tó fara mọ́ tó fara pẹ́ kó dúró déédéé kó dúró dáadáa kó dẹ̀ dúró tán pé àníṣe àwọn baba ńlá baba wa wọn gbà kírú ẹ̀ ṣẹlẹ̀ kó bàjẹ́ lórí wọn kò wá ní dórí títí wa kó wá ṣẹlẹ̀ àbí kó bàjẹ́. Ìjà ogun Òṣogbo ọjọ́ kìíní àná tán láwọn baba ńlá baba wa jà tí ò jẹ́ kógun Fúlàní borí ilẹ̀ Yorùbá. Ogun ẹ̀sìn ó ti yé yín ogun ẹ̀sìn tán tà fún Fúlàní tí Fúlàní believe nínú ẹ̀ ṣùgbọ́n táwọn wá ń lo ọgbọ́n ẹ̀sìn yẹn tán fi ń jagun àti gbalẹ̀ tiwọn tán fi wá ń wọlé sí wa lára. Ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ kò tíì tán. Ọ̀nà tán kàn ń gbà jà òun ló yàtọ̀. Wọn ò jà níjà pé a fẹ́ lọ kógun à ń gẹṣin bọ̀ rárá. Mo ṣì ń bọ̀ wá ṣètò lórí ẹ̀ tí máa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìgbà tí n bá máa ṣe mo fẹ́ jẹ́ kó jẹ́ live show tí màá ṣe ní èmi kan ẹ̀yin kan tájọ mọ wòra wa báyìí ojúkòrò kì í pojúkòrò jẹ live show. Torí tẹ bá ní ìbéèrè àbí tẹ́yin náà bá láfikún tẹ fẹ́ fi kún ló fẹ́ jẹ́ ń ṣe bẹ́ẹ̀. Tí màá wá tú gbogbo ẹ̀ palẹ̀ fún yín tí màá wá sọ bó ṣe yé mi sí lórí àwọn ìwádìí díẹ̀díẹ̀ tí mo ti ṣe. Ṣé rọ́pọ̀lọpọ̀ ló wà nínú ohun tó ń ṣẹlẹ̀ yìí tí gbogbo wa jọ ń wò yìí táwọn kàn jẹ́ pé abánikópa participant lásán ni wọ́n. Tán dẹ̀ rò pé ohun táwọn ń ṣe ó right ṣùgbọ́n àwọn gangan wọn ò understand pé kò yé wọn pé nǹkan kan wà lẹ́yìn ohun táwọn ń ṣe yẹn àwọn kan ló ń fà wọ́n rúgbó fún ohun tí àwọn fẹ́ ṣe tí wọ́n fẹ́ gbà ṣùgbọ́n wọ́n ń tan àwọn ṣùgbọ́n kò yé àwọn ò mọ̀. Ẹlòmíín sìn ó rò pé
mò ń gbèjà ìlú mi, ìjà ìlú ni mò ń jà, wọ́n ń ta sílùú mi, mò ń gbèjà ìlú mi. Ṣùgbọ́n wọn ò mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ní àwọn nǹkan kan tó wà lẹ́yìn ẹ̀, ó lóhun tó bí. Tó bá farabalẹ̀, tó bá padà sẹ́yìn tó dáa, bó la ṣe débí, kí ló ṣẹlẹ̀? Ẹ gbàgbé pé ìjà ti pẹ́ tán ti ń jà rárá. Bó bá jẹ́ pé ó ti pẹ́ tán ti ń jàjà, mo gbà pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n jẹ́ kémi àti ẹ bira wa. Ṣé bí nǹkan ṣe rí nì kí bàbá Aláàfin àná tí wọ́n gbéṣẹ̀ kan tó lọ? Ṣé bá ṣe ń jà ní tí wọ́n sọ pé àwọn ju Ọọ̀ni lọ? Ṣé bàbá yẹn àti Ọọ̀ni ṣé wọ́n ń fa wàhálà? Ṣé dúnkù kankan wà láàrin wọn? Tó bá wà, ṣáá gbọ́ ń ta, ṣáá gbáriwo yẹn? Mò ń bi gbogbo yín léèrè, má dẹ̀ tún tú ọ̀rọ̀ yẹn sọ, torí mi tí rí anybody tó ṣe address ọ̀rọ̀ yẹn. Ẹni tó lóun ní gbogbo voice note conversation bàbá wa Aláàfin àná, kọ́lọ́run ọba kó bá wa fọ̀run kẹ́ wọn, àti Ọọ̀nirìṣà tó wà ńbẹ̀ yìí, Ọ̀jájá, tó lóun ní lọ́wọ́. Mo ní ẹ jẹ́ ká bí pé ibo ló ti rí. Ṣé bàbá wa Aláàfin ni wọ́n ń rìkọ́ọ̀dì conversation wọn pẹ̀lú Ọ̀jájá tí wọ́n ń sẹ́ndì ẹ̀ sóhun? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ta lòun? Ṣóun ni spokesperson wọn ni? Àbóhùn làkọ́bí wọn àbádìgbẹ̀yìn? Torí mo wo ọ̀rọ̀ yẹn dáadáa pé ó dáa, báwo ni tiẹ̀ ṣe jẹ́ tí bàbá Aláàfin ó mọ rìkọ́ọ̀dì conversation àwọn pẹ̀lú Ọọ̀nirìṣà tí wọ́n mọ̀ gbé fún ẹ? Ṣé orúkọ tó ń pè ẹ́ ló ń jẹ́ ni? Nítorí ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Kò kúkú sẹ́ni tó wá sọ pé ó ṣe báyìí àbó ṣe gbọ́ ṣá. Ìwọ ló fúnra rẹ jáde tó fẹnu ara ẹ sọ. Ó ló ní gbogbo conversation tó take place láàrin Ọọ̀nirìṣà àti bàbá wa Aláàfin. Oníwọ ní lọ́wọ́ gbogbo bí wọ́n ṣe ń pe Aláàfin tàná, kọ́lọ́run ọba kó bá wa fọ̀run kẹ́ wọn. Èmi dẹ̀ ń béèrè question yẹn. Ṣé bàbá wa Aláàfin ni wọ́n ń rìkọ́ọ̀dì voice note tí wọ́n wá ń gbé fún ẹni? Àbí o ti pláǹtì spice sínú ààfin fún bàbá Aláàfin tí wọ́n ń rìkọ́ọ̀dì conversation bàbá Aláàfin tí wọ́n wá ń gbé jáde tí wọ́n ń gbé fún ẹ? Gbogbo èèyàn, ẹ rántí ọjọ́ kìíní àná gbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Yàn pé bórúkọ ẹ ṣe jáde náà nìyẹn tí àyẹn sọ pé òun ló sọ báyìí, tó lóun kọ́ lòun sọ bẹ́ẹ̀. Tọ́rọ̀ yẹn dìjà ń gbà yẹn. Gbogbo yẹn, èwo ló kàn mí? Èmi ò kúkú mọ anybody, mi ò ṣe. Ìwà bá ṣe máa ń rí ìyá tí a máa ń ṣàǹfà wàhálà ṣe, ojú yẹn lèmi fi wò pé bóyá ìyá kàn fẹ́ fa wàhálà pẹ̀lú arákùnrin ni. Ọ̀rọ̀ lè má rí bẹ́ẹ̀, ó lè jẹ́ bómi nìyá ti gbọ́. Ṣùgbọ́n ó jọ gàté kò jọ gàté pẹ̀lú latest development àtọ̀rọ̀ tó tẹnu wọ fúnra rẹ̀ jáde pé gbogbo conversation bí Ọọ̀nirìṣà bó ṣe ń pe bàbá Aláàfin àná láti gbàmọ̀ràn lọ́wọ́ wọn, láti bá wọn sọ̀rọ̀, pé ó wà lọ́wọ́ ẹ̀. I'm asking o, I'm not accusing you. Can you come out and tell the whole world? Sọ fún gbogbo ọmọ kóòtù àjèrè bí conversation àwọn bàbá yẹn bó ṣe dọ́wọ́ ẹ̀. Ta ni wọ́? Kí ni iṣẹ́ tiẹ̀ tí conversation láàrin orí adé méjì tó fi dé ọwọ́ ẹ̀? Ṣó fẹ́ sọ fún wa pé bàbá Aláàfin àná tó dolóògbé, àwọn ni wọ́n wọ́lẹ̀ tó bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa record conversation wọn tí wọ́n wá gbé fún ẹni? Because àárín yẹn rú mi lójú, kò yé mi tó. Mo gbọ́ gbogbo conversation pé kán mú ibi tí ó ti bú Ọọ̀ni wá. Kò dìgbà tó bá pe èèyàn lábojú àbí abimú. Wọ́n ní wọ́n òun lè bú àgbàlagbà. Bẹ́ẹ̀ ni. O lè rò pé ìgbà tó ṣe àwọn nǹkan kan tán, ó wá sọ pé ó bú ọba o, ó kàn ń sọ̀rọ̀ ni, àbí ó ti wá padà wá sọ pé sorry, ò sọ bẹ́ẹ̀ mọ́. Ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe ni now. You did it intentionally láti fi ipò fẹ́ rọ́bìṣì ọba yẹn.
láti fi ipò fẹ́ rubbish orí adé. Bọ̀ ń gbogbo ìgbà yẹn mélòó nu wa lórí tó jáde tó wá tákù ẹ̀ tó wá sọ̀rọ̀? Not until tí gbogbo latest one gbogbo rándanràndan tó ń ṣe ètò adìpọ́rọ̀ yẹn serious. Kéèyàn jáde kéèyàn máa sọ pé kí lágbájá kó má pè rẹ̀ ní olórí aládé ilẹ̀ Yorùbá mọ́ o, kò gba ẹnu anybody láti wá sọ bẹ́ẹ̀, especially you are not a king, ó kì í ṣọba. Kátiẹ̀ tún lọ́ba ni wàá ní òkè orí adé lẹni tó ń sọ̀rọ̀ bóyá ó ní ohun tó ń rí àmọ́ ó nídìí. For you to come out, ẹni tí gbogbo àwa ọmọ ilẹ̀ Kóòtù Àjíire tá à ń gbé gẹ̀gẹ̀ tá à ń pọ́nlé, ẹ gbàgbé gbogbo bó bá ṣe jẹ́, ẹ gbàgbé pé ẹ̀ ń sọ̀rọ̀ age. Ẹni tó bá ti jókòó sórí àpèrè yẹn òun ló jókòó síbẹ̀, ó ti di bàbá gbogbo wa nìyẹn. Just the same way we welcome Ọba Ọwọ́adé when he came. Wọ́n máa ń sọ̀rọ̀ ọjọ́ orí. Some of us too a lè look bíi pé ọmọ kékeré ni wá lójú ayé tí èèyàn bá ń wò wá báyìí. Bá a mọ ọjọ́ orí wa náà. Bọ̀ ẹni tó bá ti wà nípò àgbà yálà lórí àpèrè tó jókòó sí tó dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú wa tí ì ṣe pé òun náà ṣe mọ̀nàmọ́ná ó ń da nǹkan rú, á fi sípò bàbá ni, a máa respect ẹ̀, ó ti di dandan. Ẹ̀dá bá dẹ̀ rí tó fẹ́ rírú wọn fín láì nídìí tí ì ṣe pé bóyá ohunkóhun wà ńbẹ̀, á dìde tirú ẹni bẹ́ẹ̀, a máa gbá tì í, á kó fún bàǹbàǹ. Kì í sọ̀rọ̀ pé bóyá dandan ó gbọ́dọ̀ jọba ìlú mi. Rárá, ẹni ọba nílẹ̀ Kóòtù Àjíire tó dúró déédéé, tó dúró tán, tí ò gbé ẹ̀sìn burúkú rándanràndan kan lórí, wá máa promote ẹ̀sìn kan, máa ba nǹkan táwọn baba ńlá baba wa ṣe lẹ̀ jẹ́. A máa dúró tì í tán ni. Àpẹẹrẹ irú ẹ̀ lẹ́dọ̀ra rí tí ọmọ Kóòtù Àjíire tí wọ́n ń ṣe pẹ̀lú Ọ̀nìrìṣà yẹn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ retí ohun tó ṣẹlẹ̀ yẹn, ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa dúró tán lórí ọ̀rọ̀ yẹn pé ẹ má rí bàbá yẹn fín. No matter what, this time around, he's not at fault. The man is just minding his business, doing his own things. Gbogbo ọ̀rọ̀, gbogbo story tẹ́ ń cook, tẹ́ ń ṣe yẹn, ó fẹ́yàn kan jẹ kinní kan, àwọn àpè ní of Yorùbá land. Number one, let me tell you, anybody ló lè fìyàn jẹ oyè kó dẹ̀ pè ní of Yorùbá land. Ẹni ọba, especially Ọọ̀ni, ní àṣẹ láti fìyàn joyè láti pè ní of Yorùbá land. Moreover, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ẹ bá máa wá kẹ́ máa twist story yẹn pé bẹ́ẹ̀ kọ́ wọ́n yí ni. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, of Oòduà land la gbọ́ pé wọ́n sọ. Bẹ́ẹ̀ tán fún lóyè bá wá kọ of Yorùbá land àbí tó bá ń sọ̀rọ̀ tó bá sọ pé of Yorùbá land, kí ló lé ń bẹ̀ nínú kí orí adé méjì pera wọn if that's an issue tí wọ́n ti jọ agree lé lórí pé bí ó ṣe máa lọ ni, kán dẹ̀ bára wọn sọ lẹ́yìn ìyẹ̀wò? Why must any fool, any idiot bring it online and start dragging orí adé? Gbogbo ìgbà tẹ́ bá jáde tẹ́ rò pé ẹ̀ ń drag orí adé, pé ẹ̀ ń drag Ọọ̀ni Ifẹ̀, ẹ̀ ń drag ọba titi yín náà, ẹ̀ kàn mọ́ ni. Mọ̀ ni. Now, I'm not in support of anybody tó jáde wá bóyá wọ́n kéwì àbí wọ́n sọ nǹkan kan, wọ́n ń bú ọba wọn ṣe. I'm not in support of that. Gbogbo nǹkan tẹ́ bá jọ ń fà lórí yẹn kò kàn mí, mi ò dá sí. Ọba wo làgbà, èwo làbúrò, kò kàn mí, mi ò dá sí. No. Àmọ́ ibi tí ẹ ti ń tẹ ojú wa mọ́lẹ̀ àti ibi tó ti jọ kàn wá tẹ́ ẹ ti fẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ ní, òun níbi tó ti kàn mí tí mo fi ń dá sọ̀rọ̀. Then ohun tó ṣẹlẹ̀ tó mú ẹ̀mí ìkan nínú àwa ọmọ Kóòtù Àjíire lọ, tá dẹ̀ gbọ́ròyìn pé nǹkan kan ṣẹlẹ̀ láàfin, òun ni question. Gbogbo fídíò tí mo dẹ̀ ṣe ó wà online. I will never put them down torí mo mọ̀ pé mi ò fẹ̀sùn kan anybody tí ò yẹ kí n fẹ̀sùn kan bẹ́ẹ̀. Mi ò dẹ̀ sọ nǹkan kan tí ò yẹ kí n sọ bẹ́ẹ̀. Ìbéèrè là ń béèrè. Ìbéèrè yẹn ó dẹ̀ nílò ìdáhùn.
inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń sọ ló lẹ́rìí, ó lóhun tó kálukú sọ tán dẹ̀ wá sọ lórí afẹ́fẹ́ lélẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́ ká láǹfààní pé òkè ká gbọ́gbọ́n pé ẹ káalẹ́ o torí ó ń déwájú dẹjọ́ ń dẹ́yìn dasọ wọ́n lè ní wọn sọ bẹ́ẹ̀ mọ́ àbí ló bá tàn ṣẹjọ́ kò sí wàhálà ń bẹ̀. Ìbéèrè là ń béèrè a dẹ̀ ń sọ à ń ṣe gbogbo tá à ń ṣe torí ọjọ́ iwájú ni kó mọ́ tó padà wá di èébú sí ara gbogbo àwa ọmọ kóòtù àjèrè pé wọ́n ti ní bí ìran yín ṣe máa ń ṣe nìyẹn. Rárá, ẹ jẹ́ á là á, ẹ jẹ́ á sọ, ẹ jẹ́ ká mọ ohun tó ṣẹlẹ̀, ẹ jẹ́ ká mọ ẹni tí ó ṣe ohun tí ò dáa, ẹ jẹ́ á mọ àwọn tán ṣàṣìṣe, ẹ jẹ́ kó fi ṣe nǹkan tó bá yẹ kó ṣe pẹ̀lú wọn, ẹ jẹ́ ká yọ orúkọ ẹni tí ò yẹ kán tẹ ẹrẹ̀ bá tí wọ́n fẹ́ kó wàhálà tí wọ́n tán dálẹ̀ yẹn tán fẹ́ kó kọ́ lọ́rùn. Torí gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yín pé gbogbo ohun tó ń lọ tá à ń wò yìí àwọn kan mọ ohun tí wọ́n ń ṣe wọ́n kàn ń forí àwọn kan fọ́ àgbọn wọ́n fa àwọn kan rúgbó ni. Ọ̀rọ̀ sì ń bọ̀ bẹ̀ ọ̀rọ̀ tí ì débẹ̀ ọ̀rọ̀ máa padà débẹ̀. Màá wá round up nípa lílọ síbi ọ̀rọ̀ yìí. Gbogbo èèyàn ọmọ káàárọ̀ àjèrè ẹ rí i pé à ń sọ̀rọ̀ kan nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà gbogbo ìgbà mi dẹ̀ ní yéé sọ. Ẹ rántí pé a sọ̀rọ̀ arákùnrin kan tó ń jẹ́ Jagun tó ń dáàbò bo àwọn èèyàn tó wà lápá ibẹ̀ yẹn tí wọ́n pa á ó ti ń lọ bíi ó ti ju ọdún kan lọ ńsìn tí mi bá ṣe àṣìṣe tí wọ́n pa ọ̀gbẹ́ni yẹn. Ìgbà tí wọ́n pa ọ̀gbẹ́ni yẹn gbogbo wa la bara jẹ́. Ó ní nǹkan tọ́pọ̀lọpọ̀ wa ká gbọ́ lẹ́yìn aṣọ nípa wọ́n ṣe ṣekú pa ọ̀gbẹ́ni yẹn lélẹ̀ tó ṣàpẹẹrẹ pé ó lọ́wọ́ nú bẹ́ẹ̀ ni ó sì lọ́wọ́ àwọn èèyàn wa ara nu ilé kan nínú. Mo fẹ́ mú ọ̀rọ̀ yẹn mo fẹ́ mú padà wá sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà níjọ́ kínní àná nígbà tán wá ká wọn mọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ wọ́n ní nígbà tán ń bọ̀ wọ́n gbé àwọn babaláwo kan dání. Bẹ́ẹ̀ náà ni à ń gbọ́ àwọn ohùn àwọn èèyàn kan tí wọ́n ń sọ fún wọn lórí fóònù pé àló wà ńlé sẹ̀ ó wà ńlé mo mọ̀ pé ó wà ńlé mo bá a sọ̀rọ̀ mo mọ̀ pé ó wà ńlé ó wà nulé gbogbo wa la jọ gbọ́. Bákan náà la gbọ́ pé àwọn èèyàn kan náà ló sọ fún wọn pé ológbò wà nulé ẹ mú ológbò yẹn pa àbí ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Now mo padà síbi ọ̀rọ̀ Jagun mo mú wọn tí ohun tó ṣẹlẹ̀ ńlé olóyè mo wá mú wá bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu arákùnrin kan tó pera ẹ̀ lọ́mọ Ọ̀yọ́ èmi ò mọ̀ bóyá ọmọ Ọ̀yọ́ ni bọ̀ ó lọ́mọ Ọ̀yọ́ lòun. Èmi dẹ̀ ti máa ń sọ ń gbogbo ìgbà béèyàn bá ń sọ̀rọ̀ burúkú jáde ń gbòòrò ẹnu bó bá ń hùwà burúkú tí ó ba ìran èèyàn lójú jẹ́ tí a wá mọ̀ pé kì í ṣe ara wa ó yẹ ká jáde ká kọ́ ni ká jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹni yìí sára wa o ohun tó sì ń sọ àránṣẹ́ o àmọ́ ń pa ẹ̀. So ìdí tèmi fi ń sọ pé arákùnrin tó pera ẹ̀ lọ́mọ Ọ̀yọ́ kálá ti ráwọn tán jáde tá a mọ̀ ní ọmọ Ọ̀yọ́ ojúlówó ọmọ Ọ̀yọ́ tán ti kọ̀ndẹ́ẹ̀mù tán ti sọ pé kò sẹ́ni tó rán arákùnrin iṣẹ́ ohun tó ń sọ ò rí bẹ́ẹ̀ o mi ì ní pè mọ́ Ọ̀yọ́ màá ní arákùnrin kan tó jáde ṣùgbọ́n èmi ò rí fọ́nrán kankan níbi tí anybody ẹnì kankan báyìí tó ti jáde tó ní ojúlówó ọmọ Ọ̀yọ́ làwa o ẹni tó ń sọ̀rọ̀ yìí sára wa mi ò rí àsìránṣẹ́. Ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ kí n tó tẹ̀síwájú. Ẹ rí i pé àwọn kànrànjọ́gbọ́n agbésùmọ̀mí bá bá ti lọ ṣe nǹkan tí ò dáa ní gbogbo àwọn oríṣiríṣi ìlú orílẹ̀-èdè àtàwọn olórí orílẹ̀-èdè wọ́n máa jáde wọ́n máa ní àwọn báwọn tí wọ́n ṣe ní jàǹbá yẹn kẹ́dùn pé àwọn ò fara mọ́ ohun tó ṣẹlẹ̀ yẹn o àwọn ò dẹ̀ mọ àwọn tó ṣe nǹkan yẹn rí àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí tó túmọ̀ sí pé wọ́n ń jẹ́ káwọn tó ṣiṣẹ́ aburú yẹn mọ̀ pé ohun tẹ́ ẹ ṣe ò dáa kódà kẹ́ni lómi wà nù yín kó jọ́ ọmọ wa àbí ká fẹ́ràn yín eléyìí tẹ́ ẹ ṣe à lọ́wọ́ sí ìbáàjẹ́ ojú ayé ni wọ́n á sọ bẹ́ẹ̀.
ẹ já wa padà sórí ọ̀rọ̀ wa. Ṣùgbọ́n èmi ò rí ẹnìkankan tó jáde tó ní, pàápàá jùlọ èèyàn tó lórúkọ tó ní kìmí tó ní ọ̀gbẹ́ni ohun tó sọ yẹn dá padà, lọ withdraw ẹ̀ kó sì jáde kó sì ṣe fọ́nrán pé ó wí bẹ́ẹ̀ mọ́. Tó bá jẹ́ ọmọ ọkọ ni ọ́ ní inú ìlú wa ń bí, èmi ò rẹ́ni tó sọ bẹ́ẹ̀. So màá sọ pé arákùnrin tó pe rẹ̀ lọ́mọ Ọ̀yọ́ yẹn tó wá sọ pé bí Ìgbòho ò bá padà kó lọ túbá kó lọ fẹnu ẹ̀ gbolẹ̀ láàfin Aláàfin pé àwọn mọ nǹkan táwọn máa ṣe fún un, pé kí ló ní. Àwọn ò ní kó farabalẹ̀, àwọn ò tán wá, àwọn wàá tán lọ sógun, àwọn ó sì ní kí gbogbo ohun tó wà lára ẹ̀ kó ṣe kí ni, kó má ṣiṣẹ́ mọ́. Ẹ padà sórí ọ̀rọ̀ Jagun. Irú ohun tí wọ́n ṣe fún Jagun ní ìpínlẹ̀ Kwara, irú ẹ̀ ni irú gbólóhùn tí arákùnrin fọ̀ jáde. Irú arákùnrin tó ń sọ̀rọ̀ yìí, ẹ̀yà àti irú ẹ̀yà àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó wá sílé olóyè wa, tí wọ́n ń sọ̀rọ̀ fún wọn pé ẹ lọ bí báyìí, ẹ wo bí báyìí, ẹ ṣe báyìí, ẹ rìn báyìí, ẹ gbà báyìí. Irú èèyàn bẹ́ẹ̀ náà lárákùnrin. Ó ń lọ̀rọ̀ tí mo sọ lórí fọ́nrán tí mo ṣe ń jèlò, mo ní ẹ fura, ẹ sá fáwọn ikú ń bọ́mọ rìn, ọmọ ò fura. Nítorí pé kí ni, ẹ̀ǹkùlé lọ̀tá wà báyìí, inú ilé lẹ́gbẹ̀ẹ́ báyìí òun la ṣe ní ń gbé. Ẹ lọ padà sínú gbogbo ìtàn tán ti ń sọ fún wa, ẹ lọ wo bí àwọn èèyàn wọ̀nyí bọ́n ṣe ń rìnrìn àjò wọn, ẹ lọ wo iṣẹ́ tí wọ́n ń ṣe, ẹ lọ wo ọṣẹ́ tí wọ́n ń ṣe, yóò yé yín. Ìwọ tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn wọ̀nyí, tó bá rò pé o rẹ́ni fojú jọ, tó bá ń dunnú, ọmọ, àánú ẹ ṣe mí, tèmi ń ṣe Ọlọ́run. Ó tí ì réèyàn dúró tì, ó tí ì réèyàn dúró tì, tó fi tún dùn mọ́ wọn, níbi tó dá wọn lójú dé, tó tún jáde tó ń fọwọ́ ẹ̀ gbóyà pé báwọn ṣe máa ń ṣe ń tàwọn nìyẹn. Ṣó ti wá rí pé ìtàn ò parọ́? Sórí pé ohun tó ń kàánú tàn kò parọ́, kò sírọ́ ń bẹ̀. Àníṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, mo láwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká máa tú jáde, tí ò yẹ ká máa sọ. Pẹ̀lú gbogbo ohun tí ẹ dẹ̀ ń ṣe yìí, ẹ má jẹ́ káwọn èèyàn lọ máa tú jáde, ẹ má jẹ́ kán sọ, ẹ má jẹ́ ọ́n lọbẹ̀. Torí ọmọ tó máa bí kò ní dáa, ẹ ní fẹ́ràn ẹ̀. Mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ o. Ìdí tẹ́ ẹ ṣe rí tí àwọn kan ń jáde tí wọ́n ń sọ̀sọkúsọ lẹ́nu, tí wọ́n ń sọ òkò àbùkù, òkò burúkú tí wọ́n ń sọ sí Ilé Ifẹ̀ tó jẹ́ orírun gbogbo wa. Mo ṣì ń bọ̀ wá sọ fún yín o. Torí ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí gbogbo yín sí nǹkan kan. Ẹ lọ wo gbogbo àwọn tó ń ṣe ohun tó ń ṣe yẹn, tó ń sọ ohun tó ń sọ. Ṣé wọ́n gbẹ́sìn dání? Irú ẹ̀sìn wo náà gbé dání? Ẹ padà sí ọ̀dọ̀ wèrè amugbó tó wà níwòó. Kí ló sọ fún wa? Ó láwọn ní ìgbìmọ̀ lọ́balọ́ba tàwọn, pé ìgbìmọ̀ lọ́balọ́ba ti pín, àwọn ní titi tàwọn, àwọn táwọn ò gbàgbọ́ nínú ohun tán fi ṣèṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá àti ohun tán fi gbé àwọn àpèrè dúró. Ó ti yé yín àbí? Àmọ́ mi tí ì ṣetán, mi tí ì débẹ̀, mo ń padà bọ̀ wá bẹ̀. Títí dìgbà tí a bá ríra tí màá padà wá bẹ̀. Ibí ni màá fi àdàgbà tẹ́lẹ̀ tí màá fi rọ̀ sí. Food for thought ni. Mo fẹ́ jẹ́ kí eléyìí símà, mo fẹ́ jẹ́ ká gbé yẹ̀wò kó tó di pé màá wá padà wá. Màá wá ṣe ètò, màá sọ̀rọ̀, màá yànnàná ọ̀pọ̀lọpọ̀ ohun tó rú ọ̀pọ̀lọpọ̀ wa lójú nípa ìpínlẹ̀ Kwara. Màá wá mú mọ́ eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Màá dẹ̀ mú mọ́ ìdí tẹ́ fi ń rí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń sọ̀kò sí orírun wa. Sórí ìwọ tí Elédùmarè bá fún láǹfààní, tó fún ẹ ní ìmọ̀ àtòye, tó bá farabalẹ̀ béèyàn ṣe máa ń mọ nǹkan, àbí tó bá mọ bọ́n ṣe ń wádìí nǹkan, challenge mi pé mo parọ́ kan fún ẹ.
lọ ṣèwádìí ní gbogbo ọ̀nà tó bá mọ̀ láti ṣèwádìí wípé kí ló dé tó fi dàbí pé àwọn kan ti kóra wọn jọ, wọ́n ń ju òkò sí Ilé-Ifẹ̀, wọ́n ń ju òkò sí ààfin tó wà nílé-Ifẹ̀, ìyẹn ààfin Ọọ̀ni nílé-Ifẹ̀. Nǹkan kan máa yọ fún ẹ, á máa fi nǹkan kan yé ẹ. Orírun yẹn gangan, ohun tó ń ṣe nílé-Ifẹ̀ yẹn, ó kún ohun tí ò ti jẹ́ kí wọ́n rí gbogbo wa kó sí oko ẹrú ẹ̀kejì. Wọ́n dẹ̀ nígbàgbọ́ pé táwọn bá bẹ̀rẹ̀ sí ju ògúlùtulù, tí àwọn bá bẹ̀rẹ̀ sí ṣe, táwọn bá lè ráwọn dìndìnrìn, àwọn wèrè tí ó tẹ̀lé àwọn nítorí ẹ̀sìn, táwọn bá rí bẹ̀ yẹn bàjẹ́, tán bá ti lè ba bẹ̀ yẹn jẹ́, ẹ gbàgbé ohun tó ń jẹ́ ọmọ kóòtù àjèrè. Lérèfé ni mo rọra sọ fún ẹ, ṣùgbọ́n tó bá fẹ́ járọ̀ mi, gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ téèyàn fi ń ṣèwádìí nǹkan, lọ ṣèwádìí lórí pọ́ìntì tí mo sọ fún ẹ. Tó o bá bá bẹ́ẹ̀, lọ ṣèwádìí lórí pọ́ìntì tí mo sọ fún ẹ. So ìwọ tó bá wá mọ̀ pé ohun tá a ní, ẹ̀yà tá a jẹ́ yìí, ó jọ ẹ́ lójú, ó jẹ ẹ́ lógún, ó diṣẹ́ èmi àti ẹ láti má gbà fún wọn. Èmi àti ẹ dẹ̀ mọ̀ pé kò sọ́nà méjì tá a fi ní gbà fún wọn ju pé gbogbo ẹ̀kọ́ òdì, all the wrong doctrines tán kó sí wa lórí, o máa kọ́kọ́ ní láti kọ́kọ́ flush ẹ̀ jáde. Mi ò sọ pé kó má rántí ẹ̀ o, mi dẹ̀ ní kó má lo nǹkan tó bá wúlò ńbẹ̀, ó ti yé ẹ. Ṣùgbọ́n pé kó gbé e pé òun ló supreme, òun ló dáa ju gbogbo nǹkan táwọn bàbá wa ń ṣe lọ, o máa kọ́kọ́ ní láti yọ yẹn kúrò nínú ọpọlọ ẹ̀, kúrò nínú làákàyè ẹ̀, kórí ẹ lè pé kó lè mọ̀ pé ṣéé ṣe pé wọ́n tún fẹ́ kó wa lẹ́rú lẹ́ẹ̀kejì, títí dìgbà tí màá wá ṣètò táwa yànnàná gbogbo ẹ̀ tá a tú palẹ̀. Èmi àbúrò yín, Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín mọ̀ sí Dr. Mike Ọláni. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnugbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì, ọwọ́ bẹ́gún tẹ́lẹ̀. Mò ń ṣe ládùúà fún gbogbo wa pé ẹ̀yin ò ní kú o, èmi ò ní kú. Gbogbo wa báyìí, á dàgbà, á darúgbó. Á fọwọ́ páwó, á fẹ́rìgìjòyè, láṣẹ Èdùmàrè. Gbogbo bó ṣe wù ká dàgbà tó, àní dàgbà nù ìyà, àní dàgbà nù ìṣẹ́. Ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ jẹ o. Títí dìgbà tá a bá pàdé, ó dìgbà. Ẹ ṣeun.